Ajẹ́ Jésù ni mí, ẹ yé sọ mí lókùúta nígboro nítorí ipa àjẹ́ tí mò ń kó nínú eré sinimá. Ìyá Ajírọ̀tútù ló ké gbàjarè síta bẹ́ẹ̀. Olùkọ́ àgbà àti akẹ́kọ̀ọ́bìnrin bá ara wọn mú nǹkan lẹ̀ nínú gbọ̀ngàn ìṣèdánwò látàrí ìwé jíjíwò nípínlẹ̀ Bayelsa. Baltasar Ngoga, ìlúmọ̀ọ́ká Dòdò Mayana àgbà bọ́là àtàbúrò ààrẹ ilẹ̀ Equatorial Guinea dèrò ẹ̀wọ̀n fún ìwà àjẹbánu. Ìjọba Èkó dá ọjà alábàáràgò wó lulẹ̀. Àwọn oníṣòwò kọminú faraya lórí ìgbésẹ̀ náà. Ẹ gbọ́ o, lórí gbígbẹ́sẹ̀ lé owó ìjọba ìbílẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun. Ǹjẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun lè pe ìjọba àpapọ̀ lẹ́jọ́ kó sì jẹ lọ? Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. You are welcome to Drive TV. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. Ajẹ́ Jésù ni mí, ẹ yé sọ mí lókùúta nígboro nítorí ipa àjẹ́ tí mò ń kó nínú eré sinimá. Ìyá Ajírọ̀tútù ló ké gbàjarè síta bẹ́ẹ̀. Gbajúgbajà àgbà òṣèré tíátà Yorùbá Esther Olúwarántí Mòradékẹ́ tí ọ̀pọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ mọ̀ sí ìyá Ajírọ̀tútù ti ṣàlàyé ohun tí ojú rẹ̀ rí nídìí iṣẹ́ náà nínú ìfọ̀rọ̀wérọ̀ kan pẹ̀lú iléeṣẹ́ ìròyìn abẹ́lé Feel Right News TV ló ti sọ̀rọ̀ náà jáde. Arábìnrin ọ̀hún tó máa ń kó ipa ìyá àjẹ́ lọ́pọ̀ ìgbà nínú eré sọ pé ipa tí òun kó náà gan-an ló jẹ́ kí àwọn èèyàn kan máa wo òun gẹ́gẹ́ bí ìyá àjẹ́ ní tòótọ́. Ajírọ̀tútù tó jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀ṣun ní ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta tí àwọn èèyàn tẹ́wọ́ gbà ní Nàìjíríà lòun ṣe tí òun sì gbàgbọ́ nínú rẹ̀. Nígbà tó ń sọ̀rọ̀ lórí bó ṣe di ẹni tó yan iṣẹ́ tíátà láàyò, ó ní iṣẹ́ náà kì í ṣe iṣẹ́ tó wu òun ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, àmọ́ ẹ̀gbọ́n òun kan Alhaji Ganiyu tí àwọn èèyàn mọ̀ sí Òjìkùtù ló mú òun dé inú iṣẹ́ náà. Gẹ́gẹ́ bó ṣe sọ, ọdún 1972 nígbà tí wọ́n sì máa ń ṣe eré orí ìtàgé nìkan ni òun bẹ̀rẹ̀ sí ń darapọ̀ mọ́ àwọn àgbà ọ̀jẹ̀ tó mú ojú òun mọ ìdí iṣẹ́ ọ̀hún. Gẹ́gẹ́ bó ṣe sọ, bàbá òun kò fara mọ́ iṣẹ́ náà, àmọ́ ẹ̀gbọ́n òun ọ̀hún ń mú òun kiri. Ó ní iṣẹ́ náà kò fààyè gba òun láti kọjú sí ẹ̀kọ́ òun lásìkò náà, bó tilẹ̀ jẹ́ pé ọmọ tó mọ ìwé dáadáa ni òun. Ajírọ̀tútù sọ pé onírúurú ìwà burúkú làwọn èèyàn wù sí òun látàrí ipa tí òun kó nínú eré gẹ́gẹ́ bí àjẹ́. Ó ní òun ò lè ròyìn tí òun bá ní kí òun máa sọ, ilẹ̀ yóò kún, ilẹ̀ yóò fàya, tí a bá dà sódò kò ní sàn. Ó ní tí òun bá ń lọ lójú títì, wọ́n á ní ìyá àjẹ́ o, olòṣì. Àgbà òṣèré náà ṣàlàyé ohun tójú rẹ̀ rí lágbègbè kan. Ó ní wọ́n bẹ̀rẹ̀ sí ní lẹ̀ òkúta mọ́ òun kí òun tó sá wọ inú ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù tí òun sì ní kí wọ́n gba òun ò lájẹ̀ẹ́. Ó ní bí òun ṣe ń sọ yìí, bí ojú ṣe là tó yìí, wọn ò sì tí ì dẹ́kun àti máa pe òun ní àjẹ́. Òun ò kí ń ṣe àjẹ́ o, àjẹ́ Jésù ni òun ṣe. Ajírọ̀tútù sọ síwájú sí pé àsìkò kan wà tí òun fi wà nínú ìgbèkùn àìsàn fún odidi ọdún kan àti oṣù méjì. Bẹ́ẹ̀ ló tún mẹ́nu bà ìṣòro bó ṣe pàdánù àwọn ọmọ rẹ̀ àti ìṣòro míì. Ó parí ọ̀rọ̀ rẹ̀ pé ìbáṣepọ̀ tó dánmọ́rán ló wà láàrin òun àtàwọn akẹgbẹ́ òun tó máa ń ṣe àjẹ́ nínú fíìmù. Lẹ́yìn náà ló gba àwọn akọ̀ròyìn orí ayélujára nímọ̀ràn láti dẹ́kun àti máa gbé ìròyìn ẹlẹ́jẹ̀ kiri nípa òun lọ́nà àti tètè pa owó sí àpò ara wọn. Olùkọ́ àgbà àti akẹ́kọ̀ọ́bìnrin bá ara wọn mú nǹkan lẹ̀ nínú gbọ̀ngàn ìṣèdánwò látàrí ìwé jíjíwò nípínlẹ̀ Bayelsa. Fọ́nrán fídíò tó gba orí ayélujára kan ló ṣàfihàn fàákájà tó wáyé láàrin olùkọ́ àgbà àti akẹ́kọ̀ọ́bìnrin ilé ìwé gíga fásitì Niger Delta nípínlẹ̀ Bayelsa. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló wáyé nínú gbọ̀ngàn ìṣèdánwò lọ́gbà iléèwé náà. Fídíò ọ̀hún ló jẹ́ gbígbé sójú òpó ayélujára mọ̀mímọ̀ Facebook lọ́jọ́ Ajé Monday. Fọ́nrán ọ̀hún ṣàfihàn bí olùkọ́ àgbà náà ṣe ju ẹ̀ṣẹ́ sí akẹ́kọ̀ọ́ náà tí akẹ́kọ̀ọ́ náà sì bá olùkọ́ náà mú nǹkan lẹ̀. Ìṣẹ̀lẹ̀ yìí ló wáyé lẹ́yìn tí olùkọ́ àgbà náà ká akẹ́kọ̀ọ́bìnrin nínú gbọ̀ngàn ìṣèdánwò tí olùkọ́ àgbà náà sì sọ fún akẹ́kọ̀ọ́bìnrin ọ̀hún kó kúrò nínú gbọ̀ngàn ìṣèdánwò náà. Ẹ̀wẹ̀, akẹ́kọ̀ọ́ náà fà kékọ́rí léfùrù kọ́kọ́ pé òun fẹ́ gba fóònù ìbáraẹnisọ̀rọ̀ òun. Nínú fídíò míì tó tún gba orí ayélujára kan lọ́jọ́rú Wednesday ní akẹ́kọ̀ọ́bìnrin tó wà ní ìpele kẹta ní yàrá ìkẹ́kọ̀ọ́ History and Diplomacy ní ẹ̀ka Faculty of Arts tí wọ́n pe orúkọ rẹ̀ ní Favour ló ṣe bẹ́ẹ̀ tọrọ àforíjì lójútáyé fún bó ṣe lọ́wọ́ nínú bí fídíò náà ṣe gba orí ayélujára kan. Ó tọrọ àforíjì ọ̀hún
torí ìdójútì gbáà tí fídíò náà ti mú bá ẹ̀ka yàrá ìkẹ́kọ̀ọ́ rẹ̀ àti iléèwé gíga náà lápapọ̀. Ó ní kì í ṣe òun lòun ka fídíò náà sílẹ̀ o, àmọ́ bí òun ṣe ju fídíò náà sójú òpó ayélujára yàrá ìkẹ́kọ̀ọ́ àwọn ló mú kí fídíò náà tàn kálẹ̀ sí i. Ó ní kí àwọn aláṣẹ iléèwé, àwọn olùkọ́ àgbà òun àti ẹ̀ka yàrá ìkẹ́kọ̀ọ́ òun má ṣe bínú sóhun. Ó ní òun kábàámọ̀ ìgbésẹ̀ tóun gbé náà. Ó ṣèlérí pé òun yóò jẹ́ ọmọlúàbí títí di ìgbà tí à ń kó ìròyìn yìí jọ. Àwọn aláṣẹ àti alábòjútó iléèwé náà kò tí ì gbé àtẹ̀jáde kankan jáde síta lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Baltasar Engoga, ìlúmọ̀ọ́ká Dodo Mayana àgbà bọ́là àtàbúrò ààrẹ ilẹ̀ Equatorial Guinea dèrò ẹ̀wọ̀n fún ìwà àjẹbánu. Ilé-ẹjọ́ gíga kan lórílẹ̀‐èdè Equatorial Guinea ti ju ọ̀gá àgbà tẹ́lẹ̀ fún iléeṣẹ́ ìjọba tó ń gbógun ti ìwà ìbàjẹ́ nídìí owó níná àti ọrọ̀ ajé lórílẹ̀‐èdè náà, Baltasar Engoga, sí ẹ̀wọ̀n ọdún 8 fún kíkó owó ìlú jẹ àti fífi ọ̀nà èrú kó ọrọ̀ jọ. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ìròyìn orílẹ̀-èdè Equatorial Guinea ṣe sọ, àwọn ẹ̀sùn míì tí wọ́n fi kan ọ̀gá àgbà náà ni pé ó tàbùkù ipò rẹ̀ nípa ṣíṣe owó ìlú mọ̀kùmọ̀kù. Adájọ́ ilé-ẹjọ́ gíga Bioko tó gbé ìdájọ́ náà kalẹ̀ lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ 26 oṣù kẹjọ ọdún 2025 ní ọ̀gbẹ́ni Engoga àti àwọn 5 míì tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ìjọba orílẹ̀-èdè náà jẹ̀bi ẹ̀sùn pé wọ́n kó ọ̀pọ̀ owó ìjọba jẹ. Baltasar Engoga ló di ìlú mọ̀ọ́ká ní ọdún 2024 lẹ́yìn tí ọ̀pọ̀ fọ́nrán fídíò ìbálòpọ̀ rẹ̀ pẹ̀lú àwọn obìnrin rápálá bọ́ sórí ayélujára tí ó sì di tọrọ fọ́nkálẹ̀. Lẹ́yìn fọ́nrán fídíò ìbálòpọ̀ nínú ọ́fíìsì rẹ̀ tó lu orí ayélujára pa ní ìjọba orílẹ̀-èdè Equatorial Guinea fi òfin gbé. Ìjọba orílẹ̀-èdè náà ní kí Engoga lọ rọkùn ní ilé nítorí àwọn fọ́nrán ìbálòpọ̀ ọ̀hún tó lé ní 400 tó lu síta lórí ayélujára tí díẹ̀ nínú àwọn obìnrin náà sì jẹ́ ìyàwó èèkàn ìlú lórílẹ̀-èdè Equatorial Guinea. Lẹ́yìn ọ̀pọ̀ oṣù ní àhámọ́ ní ilé-ẹjọ́ tún fìdí rẹ̀ múlẹ̀ pé Engoga àti àwọn adarí 3 ní ẹ̀ka ètò ìṣúná jẹ̀bi ẹ̀sùn tí wọ́n kà sí wọn lẹ́sẹ̀ pé wọ́n kó owó ìlú sí àpò ara wọn. Ẹ̀wọ̀n ọdún 8 ni wọ́n sì ju Engoga sí tí wọ́n sì tún pa á láṣẹ fún wọn kí wọ́n san owó ìtanràn. Ilé-ẹjọ́ náà ní àwọn afurasí tí wọ́n jẹ́ olùdarí ẹ̀ka ìjọba Mangu Baltasar Engoga àti Ruben Felix Osa Nzang sì jẹ́ olórí tó léwájú fún ẹ̀sùn náà tí wọ́n sì rán wọn lọ sí ẹ̀wọ̀n ọdún 8 àti pé wọn yóò san owó ìtanràn. Engoga ni wọ́n ní yóò san àpapọ̀ owó tó jẹ́ $220,000. Àwọn yòókù ní Rolando Camelo Julio àti Florentina Ngaga ní ilé-ẹjọ́ sọ sí ẹ̀wọ̀n ọdún 3 pẹ̀lú owó ìtanràn tó jẹ́ 16 sí 31 million seva owó ilẹ̀ Faransé. Ṣáájú ní oṣù kọkànlá ọdún 2024, Baltasar Engoga tó jẹ́ òṣìṣẹ́ ìjọba orílẹ̀-èdè Equatorial Guinea àti àbúrò fún ààrẹ Teodoro Obiang Nguema di ìlúmọ̀ọ́ká káàkiri àgbáyé. Ó jẹ́ olórí fún iléeṣẹ́ ìjọba NFIA tó sì jẹ́ pé iṣẹ́ rẹ̀ ni kó gbé ogun ti ìwà ìbàjẹ́. Ọ̀pọ̀ fọ́nrán tó lé ní 400 tí Baltasar Engoga ti bá wọn ní ìbálòpọ̀ nínú ọ́fíìsì rẹ̀ àti àwọn ibòmíì pẹ̀lú oríṣiríṣi obìnrin ló lu síta lórí ayélujára. Ọ̀pọ̀ àwọn obìnrin tó wà nínú fọ́nrán náà ni wọ́n jẹ́ àwọn ìyàwó àwọn èèkàn ìlú lórílẹ̀-èdè náà. Ọjọ́ 25 oṣù kẹwàá ni ọwọ́ tẹ Baltasar Engoga pé ó jí ọ̀pọ̀ nínú àpò owó ìjọba tó sì lọ gbé pamọ́ sí Cayman Island. Àmọ́ lọ́wọ́ báyìí ilé-ẹjọ́ ti rán lẹ́wọ̀n fún ẹ̀sùn jíjí owó lápò ìjọba. Ìjọba Èkó dá ọjà Alábà-Àràgó wó lulẹ̀. Àwọn oníṣòwò kọminú faraya lórí ìgbésẹ̀ náà. Ó mà ṣe o, àwọn oníṣòwò ní ọjà Alábà-Àràgó tó wà ní ìjọba ìbílẹ̀ Òjó nípínlẹ̀ Èkó tí ń béèrè fún owó gbàmábínú lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ náà lẹ́yìn tó wó ọjà tí wọ́n ti ń ṣòwò. Ọjà náà tí ọ̀pọ̀ àwọn oníṣòwò ibẹ̀ ti ń wá láti àríwá Nàìjíríà sọ pé àwọn dúkìá tó lé ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ bílíọ̀nù náírà ló ṣòfò níbẹ̀. Àwọn oníṣòwò náà tún fẹ̀sùn kan àwọn kan lára wọn pé wọ́n pawọ́pọ̀ pẹ̀lú ìjọba Èkó láti wó ọjà ọ̀hún lẹ́yìn tí wọ́n ti kọ́kọ́ fẹnu kò láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba fún àtúnṣe ọjà náà. Gẹ́gẹ́ bí ohun tí wọ́n sọ,
wọn kò ṣẹ̀ ìjọba bẹ́ẹ̀ ni wọn kò hu ìwà ọ̀daràn kankan kí ìjọba tó ṣàdédé bẹ̀rẹ̀ sí í wó ọjà náà. Nítorí náà ìjọba gbọ́dọ̀ fún àwọn lówó gbà má bínú. Agbẹnusọ àwọn oníṣòwò ọ̀hún Adamu Katangum sọ pé wọ́n bà dúkìá tí owó rẹ̀ lé ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ bílíọ̀nù náírà jẹ́ láì kọ́kọ́ kìlọ̀ fún àwọn tẹ́lẹ̀. Kódà wọn kò gbà wọ́n láàyè láti kó àwọn dúkìá àwọn kúrò níbẹ̀. Gbogbo ibi tí àwọn ti ń ta àwọn nǹkan bíi ìrẹsì, ẹ̀wà, àgbàdo àti àwọn nǹkan míì ni wọ́n dà wó lulẹ̀. Ọ̀kan lára àwọn oníṣòwò tí ọ̀rọ̀ náà kàn, Bala Kofa Sabuwa, sọ pé ìjọba fi àwọn pé àwọn aláìnílé lórí tó ń gbé lẹ́bàá ọ̀nà wọ́n sì wó ṣọ́ọ̀bù àwọn. Sabuwa ṣàlàyé pé ọ̀rọ̀ yìí ti dá rògbòdìyàn sílẹ̀ lágbègbè náà. Àwọn kọlọ̀rọ̀sí ti yabo ṣọ́ọ̀bù àwọn èèyàn tí wọ́n sì ń jí àwọn ọjà kó níbẹ̀ látàrí ìgbésẹ̀ ìjọba ọ̀hún. Ọjọ́ 17 oṣù kẹjọ ọdún 2025 ní ìjọba Èkó bẹ̀rẹ̀ sí í wó ọjà Alábàrágó títí di 20 oṣù kan náà. Láti ọdún tó kọjá ní ìjọba Èkó ti fẹ́ wó ọjà náà, àmọ́ olórí àwọn Haúsá nípìnlẹ̀ náà Aminu Yaro Dogara dá sí ọ̀rọ̀ ọ̀hún. Ọjà náà jẹ́ ọ̀kan pàtàkì tí wọ́n ti ń ta àwọn ohun jíjẹ àtàwọn ohun ọ̀sìn láti àríwá Nàìjíríà. Ìjọba Èkó ti ní èrèdí wíwó ọjà náà kò sẹ̀yìn ìgbésẹ̀ láti tún kọ́ kó lè bá ìgbà mu. Ẹ gbọ́ o, lórí gbígbẹ́sẹ̀ lé owó ìjọba ìbílẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun, ǹjẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun lè pe ìjọba àpapọ̀ lẹ́jọ́ kó sì jẹ lọ? Ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ti pe ẹjọ́ kan tako adájọ́ àgbà nílẹ̀ wa Nàìjíríà Lateef Fagbemi SAN nílé ẹjọ́ tó ga jùlọ ní Nàìjíríà lórí ẹ̀sùn pé ó gbẹ́sẹ̀ lé owó tó yẹ fún ìjọba ìbílẹ̀ 30 tó wà ní ìpínlẹ̀ náà. Ìgbẹ́jọ́ tuntun náà ló ń wáyé lẹ́yìn tí ìjọba ìpínlẹ̀ ọ̀hún kọ́kọ́ wọ́gi lé ẹjọ́ tó pè ṣáájú lórí ọ̀rọ̀ kan náà. Adájọ́ àgbà nípínlẹ̀ Ọ̀ṣun àtàwọn agbẹjọ́rò míì tó kó sòdí bíi Mike Ozekhom SAN àti Musibau Adetunbi SAN ń bẹ ilé ẹjọ́ tó ga jùlọ náà pé kó kàn án nípa fún ìjọba àpapọ̀ kó jọ̀wọ́ owó ìpínlẹ̀ tó gbẹ́sẹ̀ lé. Ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ní ó lòdì sí òfin bí ìjọba àpapọ̀ ṣe gbẹ́sẹ̀ lé owó tó yẹ fún ìdàgbàsókè àtàwọn èèyàn ìjọba ìbílẹ̀ tí ọ̀rọ̀ ọ̀hún kàn. Gẹ́gẹ́ bí ohun tí wọ́n sọ, adájọ́ àgbà nílẹ̀ Nàìjíríà kọ etí ikún sí ìdájọ́ ilé ẹjọ́ gíga ìlú Òṣogbo tọdún 2025 yìí pé àwọn alága ìjọba ìbílẹ̀ tí ìlú dìbò yàn lọ́jọ́ 22 oṣù kejì ọdún 2025 yìí ní ojúlówó àwọn tí ipò náà tọ́ sí. Ìjọba Ọ̀ṣun sọ pé ọjọ́ 26 oṣù kẹta ọdún 2025 ní adájọ́ àgbà nílẹ̀ Nàìjíríà AGF kọ ìwé kan pé kí ìjọba àpapọ̀ gbẹ́sẹ̀ lé owó náà títí tí rògbòdìyàn tó ń wáyé láwọn ìjọba ìbílẹ̀ Ọ̀ṣun yóò fi parí. Àmọ́ wọ́n ní ìgbésẹ̀ náà kò lẹ́sẹ̀ nílẹ̀ nítorí pé ìdájọ́ ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn ti yanjú ọ̀rọ̀ náà lẹ́yìn tí ó wọ́gi lé ètò ìdìbò ìjọba ìbílẹ̀ tí ìjọba àná ṣe lọ́dún 2022. Lẹ́yìn ìgbésẹ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun láti pe ẹjọ́ náà ní àwọn èèyàn kan ti ń béèrè pé ǹjẹ́ ìjọba ìpínlẹ̀ náà lágbára láti pe ìjọba àpapọ̀ lẹ́jọ́ ní Nàìjíríà. Onírúurú àríwísí ní àwọn èèyàn sì sọ sí ọ̀rọ̀ náà. Ṣé ohun tí ó kọ wájú sí ẹnìkan ẹ̀yìn ló kọ sí ẹlòmíì bíi ìlú gángan? Nínú àríwísí àwọn èèyàn, arábìnrin Kòfowórọlá ní ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun lè pe ìjọba àpapọ̀ lẹ́jọ́, àmọ́ ó lójú irúfẹ́ ọ̀rọ̀ tí ìjọba ìpínlẹ̀ lè pe ìjọba àpapọ̀ lẹ́jọ́ sí. Nígbà tó ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ tí ilé ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ Nàìjíríà lè dá sí, ó ní ilé ẹjọ́ náà lè jókòó lórí ọ̀rọ̀ tó bá wà láàrin ìjọba ìpínlẹ̀ àti ìjọba àpapọ̀, láàrin ìjọba ìpínlẹ̀ méjì àti lórí ọ̀rọ̀ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà àti ìjọba àpapọ̀. Tí ẹ kò bá gbàgbé, abala 2321 ìwé òfin Nàìjíríà tí wọ́n kọ lọ́dún 1999 fìdí ọ̀rọ̀ náà múlẹ̀. Amòfin Kòfowórọlá sọ pé lórí ọ̀rọ̀ yìí òfin kò sọ̀rọ̀ lórí ẹjọ́ láàrin ìjọba ìbílẹ̀ àti ìjọba àpapọ̀ nítorí ìjọba ìbílẹ̀ ni ọ̀rọ̀ ọ̀hún kàn gbọ̀ngbọ̀n. Ìjọba ìbílẹ̀ ló yẹ kó gba ilé ẹjọ́ lọ pé wọ́n gbẹ́sẹ̀ lé owó òun nítorí kì í ṣe owó ìjọba ìpínlẹ̀ ni wọ́n gbẹ́sẹ̀ lé. Tí a bá wá wo ọ̀rọ̀ yìí dáadáa, lẹ́yìn tí ilé ẹjọ́ tó ga jùlọ ní Nàìjíríà dá sí ọ̀rọ̀ adájọ́ àgbà ní Nàìjíríà, tí àwọn adájọ́ àgbà ní ìjọba ìpínlẹ̀ Nàìjíríà sì dájọ́ pé kí ìjọba ìbílẹ̀ máa gba owó rẹ̀ tààrà
lọ́wọ́ ìjọba àpapọ̀. Ó ń túmọ̀ sí pé ilé ẹjọ́ tó ga jùlọ náà lè dá sí ọ̀rọ̀ náà tó wà nílẹ̀ yìí. Fún ìdí èyí, ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun lè pe ìjọba àpapọ̀ lẹ́jọ́ lórúkọ ìjọba ìbílẹ̀ tó wà lábẹ́ rẹ̀. Ilé ẹjọ́ tó ga jùlọ ní Nàìjíríà sì gbọdọ̀ gbọ́ ẹjọ́ náà látàrí pé ilé ẹjọ́ ọ̀hún ti kọ́kọ́ gbé ẹjọ́ tó rọ̀ mọ́ owó náà ṣáájú kó tó pàṣẹ pé kí ìjọba àpapọ̀ máa san owó ìjọba ìbílẹ̀ sínú àpò ìṣúná rẹ̀ tààrà, ìyún local government autonomy. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. Etí tí ẹ̀ fi ń gbọ́ wa kò ní di, ojú tí ẹ̀ fi ń wò wá kò ní fọ́. Láṣẹ Olódùmarè, yóò sì dára fún yín.